ṣe ká má sọ̀rọ̀ Ìbàdàn. Ìlú bí Olúyọ̀lé ara mi kò wọ́pọ̀ jáde. Ọjọ́ Sunday ọjọ́ kọkàndínlógún oṣù kẹrin ọdún 2026 19th of April 2026 ìlú Kútọ̀nù nílẹ̀ olómìnira bẹ̀rẹ̀ máa ń mi títí nígbà tí ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn ìlú Kútọ̀nù ìyọ́lẹ̀ nàdàtìfì Ìbàdàn ó bẹ̀rẹ̀. Àbúràfíìsì Akínwálé Akínrọ́pò Olúbàdàn ti ìlú Kútọ̀nù alága gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn nílùú Kútọ̀nù àti igbákejì wọn Abdulkabir Ọládéìdá yóò máa ṣe ayẹyẹ àjọ̀dún ọmọ Ìbàdàn Ìbàdàn dé nílùú Kútọ̀nù àkọ́kọ́ rẹ̀ tó bá wáyé Imperial Majesty aláyélúwà ọba sẹ́nẹ́tọ̀ Rasheed Adéwọ̀lú Àkànmú Ládọjà àrùsàwà Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn kábíyèsí lọ́ba àlàyé ọjọ́ náà tí olómọ kó gbogbo olóyè ilẹ̀ Ìbàdàn ẹ̀yin Olúbàdàn Council wá sí ìlú Kútọ̀nù lórí olómìnira bẹ̀rẹ̀ nígbà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí Abíọ́dún Mákindé yóò máa jẹ́ àlejò pàtàkì ọjọ́ yìí gbogbo àwọn Ìbàdàn nílé lóko lọ́dọ̀ lẹ́yìn odi ni wọ́n máa péjú pèsè sínú Kútọ̀nù lẹ́bẹ̀lẹ̀ kí n Dr. Saheed Òṣùpá olúfimọ̀ àkọ́kọ́ yóò máa fún ní àtúndáwọ́lára yá. April 19 ní Kútọ̀nù láti fẹ́ ṣe o aṣọ ẹgbẹ́rún ọ̀la o ẹ̀rọ aṣọ tọ́ba aṣọ ìwọlé wo ẹ̀rọ Kútọ̀nù alábẹ̀rẹ̀ ẹ̀rọ aṣọ ń bọ̀ ìdèmọ́ aṣọ gbọ́dọ̀ ní wà tóbi sàbẹ̀ tóbi sàkété ẹ̀rọ ẹ̀kọ́ wà ń bọ̀ April 19 ẹ̀rọ àkàrà àkàrà ní ma fi wọlé o wò rà àkàrà kò jẹ́ pé sàbẹ̀ ní wọlé o jẹ́ òwò wọlé o. Pẹ̀lú àwọn olórí jàǹkànjàǹkàn nílẹ̀ Bẹ̀nẹ̀ látòrí Fàrídà Ìrírí Àròdò aṣíwájú onífújì tilẹ̀ Bẹ̀nẹ̀ bàbá ọjọ́ náà ni amòfin Sùlẹ̀mán Agédìrí Ajéwọlé ààrẹ gbogbo ẹgbẹ́ ọmọ Ìbàdàn nílé lóko àti lẹ́yìn odi Central Council of Ìbàdàn Indigene Alhaji Mutiu Adisa Adélabú Ọláolúwa President Nigeria Yorùbá Diaspora Benin Republic yóò máa jẹ́ olùgbàlejò àgbà aṣọ àkàrà mú pẹ̀lú páàsì ọ̀làfin máa wọlé sí pápá ìṣeré tẹ̀rẹ́ ìbìdọ̀bọ̀ lápẹ̀kọ́ nílùú Kútọ̀nù àyè tá a ti máa ṣe gbogbo ètò yóò mọ bẹ̀rẹ̀ ní dídí aago mẹ́wàá ọ̀rọ̀ gẹ́gẹ́ 2000 sefa David Friend sefa ọ̀làfin transfer pákẹ́ Ìbàdàn dé tó máa wáyé nílùú Kútọ̀nù lọ́jọ́ Sunday ọjọ́ kọkàndínlógún oṣù kẹrin ọdún David Friend 6 fún ìbéèrè àlàyé lórí bẹ́ẹ̀ ṣe lè sọ yín ẹ pè àwọn nọ́mbà yìí +229 0197 577171 0197 244378 tàbí 0198 268818 plus Joseph Nef 0197 57 11 0197 24 31 18 0198 26 88 18 Ìbàdàn dé 2026 nílùú Kútọ̀nù ó máa láwùjọ.